Bismillahirrahmanirrahim. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. الأصول ستة لشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى. Àwọn ìpìlẹ̀ mẹ́fà láti ọwọ́ Sheikh Muhammad ọmọ Abdul Wahhab, kí Ọlọ́run kẹ́ wọn. Min a'jabil ujab, nínú àwọn ohun tó fi ń jọni lójú jùlọ. Wa akbaril ayati dallati ala qudratil malikil qallab, tí ó sì jẹ́ àwọn àmì tó fi ń tóbi jùlọ, tó ń tọ́ka sí agbára ọba olùborí. Sittatu usulin bayyanaha Allahu ta'ala bayanan wadihan lil awam fawqa ma yadhunnu adh-dhannun. Ní àwọn ìpìlẹ̀ mẹ́fà tí Allah tí ó ga jùlọ ṣàlàyé rẹ̀ ní àlàyé tó yé yékéyéké fún gbogbo èèyàn, tó kọjá ohun tí àwọn èèyàn ń rò. Thumma ba'da hadha غلط فيها كثير من أذكياء العالم وعقلاء بني آدم إلا أقل القليل. lẹ́yìn eléyìí, púpọ̀ nínú àwọn tí wọ́n gbọ́n ṣáṣá àti àwọn onílàákàyè nínú àwọn ọmọ ànábì Ádámù tún ń ṣàṣìṣe nípa rẹ̀, àyàfi àwọn tí wọ́n kéré jọjọ. Al-aslul awwal, ìpìlẹ̀ àkọ́kọ́. إخلاص الدين لله تعالى وحده لا شريك له. Ìṣàfọ̀mọ́ gbogbo ìjọsìn fún Allah tí ó ga jùlọ, ní òun nìkan, láìsí orogún. وبيان ضده الذي هو الشرك بالله. Àti àlàyé ìdàkejì rẹ̀, eléyìí tó jẹ́ ìmú orogún pẹ̀lú Allah. وكون أكثر القرآن في بيان هذا الأصل. Àti wípé eléyìí tó pọ̀jù nínú Al-Qur'an jẹ́ ìṣàlàyé ìpìlẹ̀ yìí. Min wujuhin shatta bi kalamin yafhamuhu abladul amma. Ní oríṣiríṣi ojú ìwòye, pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ẹni tó fi ń ponú jùlọ lè gbọ́yé. Thumma lamma sara ala aktharil ummati ma sara. Lẹ́yìn náà, tí ohun tí ó ṣẹlẹ̀ síléyìí tó pọ̀jù nínú al-umma yìí ṣẹlẹ̀ sí i. أظهر لهم الشيطان الإخلاص في صورة تنقص الصالحين. Ṣàìtánù fi ìmá ṣàfọ̀mọ́ ìjọsìn fún Allah nìkan hàn sí wọn gẹ́gẹ́ bí ìmá tàbùkù àwọn ẹni rere. والتقصير في حقوقهم, àti ìmá gé ìwọ̀ wọn kù. وأظهر لهم الشرك بالله في صورة محبة الصالحين واتباعهم. Ó sì mú ìmáàmú ogún pẹ̀lú Allah hàn sí wọn ní àwòrán ìnífẹ̀ẹ́ àwọn ẹni rere àti ìmáa tẹ̀lé wọn. Al-aslu thani, ìpìlẹ̀ kejì. Amara Allahu bil ijtima'i fi ddin. Allah pàṣẹ ìṣọ̀kan níbi ẹ̀sìn. Wa naha 'ani tafarruqi fihi. Ó sì kọ̀ ìpín yẹ́lẹyẹ̀lẹ níbẹ̀. فبين الله هذا بيانا شافيا تفهمه العوام. Ó sì ṣàlàyé eléyìí ní àlàyé tó kún tí gbogbo èèyàn lè gbọ́yé. ونهانا أن نكون كالذين تفرقوا واختلفوا قبلنا فهلكوا. Ó sì kọ̀ fún wa wípé ká má dàbí àwọn tí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ tí wọ́n sì yapa ẹnu láàrin ara wọn síwájú wa, tí wọ́n sì parun. وذكر أنه أمر المسلمين بالاجتماع في الدين. Ó sọ wípé òun pa àwọn mùsùlùmí láṣẹ pé kí wọ́n ní ìṣọ̀kan níbi ẹ̀sìn. ونهاهم عن التفرق فيه. Ó sì kọ̀ fún wọn kí wọ́n má ṣe pín yẹ́lẹyẹ̀lẹ níbẹ̀. ويزيده وضوحا ما وردت به السنة من العجب العجاب في ذلك. Àwọn ohun tí wọ́n tún gbà wá láti inú súnnà tún lékún ní yíyé kedere jẹ́ nínú àwọn ohun tó fi ń jọni lójú jùlọ níbi eléyìí. ثم صار الأمر إلى أن الافتراق في أصول الدين وفروعه هو العلم والفقه في الدين. lẹ́yìn náà, ọ̀rọ̀ náà wá já sí wípé ìpín yẹ́lẹyẹ̀lẹ níbi ìpìlẹ̀ ẹ̀sìn àti àwọn ẹ̀ka rẹ̀ ní ìmọ̀ àti àgbọ́yé inú ẹ̀sìn.
وصار الأمر بالاجتماع في الدين لا يقوله إلا زنديق أو مجنون. tó sì jẹ́ wípé ìṣọ̀kan níbi ẹ̀sìn èèyàn kan kì í sọ àyàfi ẹni tó ti kọ ẹ̀sìn kalẹ̀ tàbí aṣiwèrè. الأصل الثالث ìpìlẹ̀ kẹta. أن من تمام الاجتماع السمع والطاعة لمن تأمر علينا. lára pípé ìṣọ̀kan ni gbígbọ́ àti títẹ̀lé ẹni tí ó bá jẹ́ aláṣẹ lé wa lórí. ولو كان عبدا حبشيا. kódà kó jẹ́ ẹrú láti ilẹ̀ Abasha. فبين الله هذا بيانا شافيا كافيا بوجوه من أنواع البيان شرعا وقدرا. Allah ṣàlàyé eléyìí ní àlàyé tó kún tó sì tó ní àwọn ojú ìwòye nínú àwọn onírúurú àlàyé ní ti ẹ̀sìn àti ní ti kádàrá. ثم صار هذا الأصل لا يعرف عند أكثر من يدعي العلم فكيف العمل به. lẹ́yìn náà ìpìlẹ̀ yìí di ohun tí àwọn tí wọ́n pọ̀ jùlọ nínú àwọn tí wọ́n ń pe àpèmọ́ra mímọ̀ kò mọ̀. báwo wá ni láti fi ṣiṣẹ́ ṣe. الأصل الرابع ìpìlẹ̀ kẹrin. بيان العلم والعلماء. àlàyé ìmọ̀ àti àwọn onímọ̀. والفقه والفقهاء. àti àgbọ́yé àti àwọn alágbọ́yé. وبيان من تشبه بهم وليس منهم. àti àlàyé àwọn tí wọ́n ń ṣe bíi tiwọn ṣùgbọ́n tí wọn kò sí lára wọn. وقد بين الله تعالى هذا الأصل في أول سورة البقرة من قوله تعالى. Allah tó ga jùlọ ti ṣàlàyé ìpìlẹ̀ yìí ní àkọ́kọ́ Suratul Baqarah ní ọ̀rọ̀ rẹ̀ wípé يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. ẹ̀yin ọmọ Israel ẹ rántí ìdẹ̀ra tí mo ṣe fún yín kí ẹ sì pé májẹ̀mú mi màá pé májẹ̀mú yín èmi nìkan ni kí ẹ bẹ̀rù. إلى قوله قبل ذكر إبراهيم عليه السلام. títí dé يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. ẹ̀yin ọmọ Israel ẹ rántí ìdẹ̀ra tí mo ṣe fún yín mo sì gbọ́lá fún yín lórí àwọn ẹ̀dá tó kù ìyẹn ní àsìkò yín. ويزيده وضوحا ما صرحت به السنة في هذا من الكلام الكثير البين الواضح للعامي البليد. ohun tí súnnà là mọ́lẹ̀ tó wá lékún ní yíyé kedere níbi ọ̀rọ̀ tó pọ̀ tó hàn kedere fún ẹni tó jẹ́ ọ̀gbẹ̀rì ènìyàn. ثم صار هذا أغرب الأشياء. lẹ́yìn náà ni ọ̀rọ̀ yìí wá di ohun tó fi ń jẹ́ àjòjì jùlọ. وصار العلم والفقه هو البدع والضلالات. tí ìmọ̀ àti àgbọ́yé wá di àdádálẹ̀ àti ìṣìnà. وخيار ما عندهم لبس الحق بالباطل. ohun tó sì lóore jùlọ nínú ohun tó wà lọ́wọ́ wọn ni ìmá da irọ́ àti òdodo pọ̀. وصار العلم الذي فرضه الله تعالى على الخلق ومدحه لا يتفوه به إلا زنديق أو مجنون. tí ìmọ̀ tí Allah tí ó ga jùlọ ṣe ní ọ̀ranyàn lórí àwọn ẹ̀dá tí ó gbé oríyìn fún ó wá di wípé èèyàn kan kì í sọ àyàfi ẹni tó ti kọ ẹ̀sìn kalẹ̀ tàbí aṣiwèrè. وصار من أنكره وعاداه وصنف في التحذير منه والنهي عنه هو الفقيه العالم. tó wá jẹ́ wípé ẹni tó bá kọ̀ ọ́ tó ṣọ̀tá pẹ̀lú rẹ̀ tó sì kọ̀wé láti fi kìlọ̀ kúrò lára rẹ̀ tí ó sì ṣe léèwọ̀ irú ẹni báyìí wá di alágbọ́yé onímímọ̀. الأصل الخامس.
ìpínlẹ̀ karùn-ún. bayanullahi subhanahu wa ta'ala li awliya'ihi. àlàyé Allah kí mímọ́ máa bá nípa àwọn ààyò rẹ̀. وتفريقه بينهم وبين المتشبهين بهم من أعداء الله المنافقين والفجار. àti ìṣèpínyà láàrin wọn àti àwọn tí wọ́n ń ṣe bí wọn nínú àwọn ọ̀tá Allah, àwọn mùnáfìkì alágàbàgebè ẹ̀sìn àti àwọn ẹni ibi. ويكفي في هذا آية في سورة آل عمران وهي قوله تعالى. ááyà kan nínú súrọ́tù Ali Imran tó nípa eléyìí, òun náà ni ọ̀rọ̀ Allah tí ó ga jùlọ tó sọ wípé قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. sọ pé tí ẹ bá nífẹ̀ẹ́ Allah, ẹ tẹ̀lé mi, Allah máa nífẹ̀ẹ́ sí yín. وآية في سورة المائدة وهي قوله تعالى. àti ááyà kan nínú súrọ́tul Maida, òun náà ni ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. ẹ̀yin onígbàgbọ́ òdodo, ẹnikẹ́ni tó bá pẹ̀yìndà kúrò nínú ẹ̀sìn rẹ̀ nínú yín, Allah fẹ́ mú àwọn kan wá tí yóò nífẹ̀ẹ́ sí wọn, tí wọn yóò sì nífẹ̀ẹ́ rẹ̀. وآية في يونس وهي قوله تعالى. àti ááyà láti inú súrọ́tù Yunus, òun náà ni ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. gbọ́, dájúdájú àwọn ààyò Allah kò sí ìbẹ̀rù fún wọn, wọn kò sì ní ìbànújẹ́. àwọn náà ni àwọn tí wọ́n gbàgbọ́ lódodo, wọ́n sì máa ń bẹ̀rù Allah. ثم صار الأمر عند أكثر من يدعي العلم. lẹ́yìn náà, ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pe àpèmọ́ra ìmọ̀, وأنه من هداة الخلق. àti wípé àwọn ń tọ́ àwọn èèyàn sọ́nà, وحفاظ الشرع. àti wípé àwọn ń ṣọ́ òfin ẹ̀sìn. إلى أن الأولياء لا بد فيهم من ترك اتباع الرسل. ọ̀rọ̀ wá di wípé àwọn tí wọ́n bá jẹ́ ààyò Allah gbọ́dọ̀ gbé ìmá tẹ̀lé àwọn òjíṣẹ́ kalẹ̀. ومن تبعهم فليس منهم. ẹni tó bá sì tẹ̀lé wọn kò sí nínú wọn. ولا بد من ترك الجهاد. kí ó sì tún gbé ìjagun sí ojú ọ̀nà Allah kalẹ̀. فمن جاهد فليس منهم. ẹni tó bá jagun sí ojú ọ̀nà Allah kò sí lára wọn. ولا بد من ترك الإيمان والتقوى. bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ gbé ìgbàgbọ́ nínú Ọlọ́run àti ìpayà Ọlọ́run kalẹ̀. فمن تعهد بالإيمان والتقوى فليس منهم. ẹni tó bá dì mọ́ ìgbàgbọ́ Ọlọ́run àti ìpayà Ọlọ́run kò sí lára wọn. يا ربنا نسألك العفو والعافية إنك سميع الدعاء. Olúwa wa, à ń bẹ̀ ọ́ fún àmójúkúrò, dájúdájú ó jẹ́ olùgbọ́ àdúrà àti ààbò. الأصل السادس. ìpínlẹ̀ kẹfà. رد الشبهة التي وضعها الشيطان في ترك القرآن والسنة. ìdápadà ìrújú tí àṣàyítọ́nù ti gbé kalẹ̀ níbi gbígbé al-Qur'an àti sunna kalẹ̀. واتباع الآراء والأهواء المتفرقة المختلفة. àti ìmáa tẹ̀lé àwọn ìròrí àti àwọn ìfẹ́ ẹnu tí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ tí wọ́n sì yapa ara wọn. وهي أن القرآن والسنة لا يعرفهما إلا المجتهد المطلق. òun náà ni wípé èèyàn kankan kò ní mọ Qur'an àti sunna àyàfi olùdájọ́ ẹ̀sìn pọ́nbélé.
والمجتهد هو الموصوف بكذا وكذا. wọ́n sì ròyìn olùdájọ́ ẹ̀sìn yìí kó jẹ́ báyìí àti báyìí. أوصافا لعلها لا توجد تامة في أبي بكر وعمر. nínú àwọn ìròyìn tó jẹ́ wípé a lè má rí ní pípé lára Abubakar àti Umar. فإن لم يكن الإنسان كذلك فليعرض عنهما فرضا حتما. tí ó sì jẹ́ wípé tí èèyàn kò bá rí bẹ́ẹ̀ kírú ẹni bẹ́ẹ̀ kọ̀yìn pátápátá sí méjèèjì, ìyẹn sí Quran àti Sunnah lọ́ranyàn. لا شك ولا إشكال فيه. kò sí iyèméjì bẹ́ẹ̀ ni kò sí wàhálà níbẹ̀. ومن طلب الهدى منهما ṣùgbọ́n ẹni tó bá wá ìmọ̀nà nínú méjèèjì فهو إما زنديق وإما مجنون. yálà kírú ẹni bẹ́ẹ̀ jẹ́ ẹni tó ti kọ ẹ̀sìn kalẹ̀ tàbí aṣiwèrè. لأجل صعوبة فهمهما. nítorí líle tí àgbọ́yé méjèèjì le. فسبحان الله وبحمده. mímọ́ ni fún Allah kí ẹ̀yìn sì máa bẹ fún. كم بين الله سبحانه شرعا وقدرا خلقا وأمرا. mélòó mélòó ni Allah kí mímọ́ máa bẹ fún ṣàlàyé ní ti ẹ̀sìn àti ní ti kádàrá, ní ti dídá àti níbi àṣẹ. في رد هذه الشبهة الملعونة من وجوه شتى. níbi ìdápadà ìrújú tí wọ́n ṣẹ́bilé yìí ní àwọn oríṣiríṣi ojú ìwòye. بلغت إلى حد الضروريات العامة. títí tí ó fi dé ipò àwọn ohun tí ó yẹ kí gbogbo èèyàn mọ̀. ولكن أكثر الناس لا يعلمون. ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn kò mọ̀. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. ọ̀rọ̀ ti ṣẹ lé eléyìí tó pọ̀ jù nínú wọn lórí, wọn kò sì ní gbàgbọ́. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. dájúdájú a ti kó ẹ̀wọ̀n sí wọn lọ́rùn tí ó sì ga dé àgbọ̀n wọn, wọ́n jẹ́ ẹni tí wọ́n gà lọ́rùn sókè. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. a sì fi gàgá kan sí iwájú wọn àti gàgá kan sẹ́yìn wọn, a bò wọ́n lójú, wọn kò sì ríran. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. yálà o kìlọ̀ fún wọn tàbí o kò kìlọ̀ fún wọn, wọn kò ní gbàgbọ́. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. ó lè kìlọ̀ fún ẹni tí ó bá tẹ̀lé ìrántí, ìyẹn Al-Qur'an, tí ó sì páyà àjọkí ayé ní kọ̀kọ̀. nítorí náà fún un ní ìró ìdùnnú àforíjì àti ẹ̀san alápọ̀nlé. آخره والحمد لله رب العالمين. ìgbẹ̀yìn rẹ̀ gbogbo ẹ̀yìn ni fún Allah, olúwa gbogbo ẹ̀dá. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. kí ẹ̀yìn Allah àti àlàáfíà tó pọ̀ títí di ọjọ́ ìsan máa bá aṣíwájú wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀.